Terry, the fact that I've been quiet for her first video, second video, third video, that I didn't say anything, does not mean I'm a fool. It means I'm trying to respect relationship. You understand? But the fact that the fact that she still went ahead and said, ọ̀rọ̀ mà ti padà bẹ́yìn yọ o. REMI SURUTU ó ti jáde tán o lórí ọ̀rọ̀ BUKKY Jesse o lórí fídíò kan tí wọ́n ṣe jáde pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe Bọ́lá Tinubu at 70 àbí Èkó at 70 tí wọ́n ṣe. Ó ní ó fa gbogbo àwọn yánpọnyánrin yìí o. REMI SURUTU ti wá jáde tán báyìí ẹ̀yin èèyàn. Ẹ wá gbọ́ àwọn pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ tí SURUTU fà jáde fún BUKKY Jesse o. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa. Ìkànnì Kingfax Gist TV òun lẹ́wà yìí o. Ẹ gbọ́ ohun tí REMI SURUTU sọ nípa BUKKY Jesse. Káàkiri, ó máa ń rọ́ọ̀lù àwọn èèyàn káàkiri. But èmi Olúwarẹ̀mílẹ́kún, wàláì tí ẹ ti bàjẹ́. Because what will make you support one party and you will think I don't have that right, or you want me to chicken out of life because you want to say rubbish, I am never going to take it. Me ní gbà láíláí táyé máa fi parẹ́. Kó máa sọ fún mi pé mi àgàn all the time is unacceptable. Ojú ẹ̀ dẹ̀ máa rí mẹ́wàá. Ojú ẹ̀ ó máa rí mẹ́wàá. Kọ́ máa tag ẹ̀ BUKKY Jesse kọ́ tag ẹ̀ mi ò ránṣẹ́ o. Mi ò sá fún, mi chicken out fún. I just show that I don't have time for bastard. Thank you so much. The bastard people like that. That's why I've been quiet. But ó wá ń dùn mọ́. Eyín ẹ̀ yamayama yẹn wá feel pé òun kàn lè máa bọ́ta. Èmi ẹlẹ́ẹ̀kẹ́ ìbú ni mí. Tó bá bú mi, mo máa bú ìyá ẹ̀ dákú. Mi ránṣẹ́. But mi ò kàn fẹ́ kó gbẹ́wò orí burúkú tó ti gbé wọ̀ láyé ẹ̀. Mi ì fẹ́ kó gbé wọ èmi. Because òun ayé ẹ̀ ti bàjẹ́. Àwọn máa ń jà every day online. Èmi ò ń jà. Nítorí nǹkan tí mi ṣe fẹ́ dá lóhùn nìkan tó bá sọ̀rọ̀ á dáhùn èmi náà dáhùn á sọ̀rọ̀ èmi náà dáhùn mi ìfẹ́ dá lóhùn, but eléyìí will be the first and the last warning for her. She should just get it straight in her head that I am not part of what she's saying. I am well lettered, I am well trained from home. Òun lọmọ olórí burúkú even àwọn siblings yẹ nígbà tí mo pè wọ́n gbogbo wọn sọ pé àwọn kọ́ lọ́mọ ni àwọn ò kí má tiẹ̀ pé má wọn pé olórí burúkú èèyàn ni. How can you bú yàn títí débi kó fọmọ bú nígbà táyé ẹ bá ti parẹ́ tọmọ ẹ wà lẹ́wọ̀n must you máa fi ọmọ bú àwọn èèyàn ni. BUKKY Jesse ò ní jèrè tó máa fi kú láyé ẹ ó máa ṣàárẹ̀ kú ló tí náà máa gbé sórí íńtánẹ́ẹ̀tì wá tọrọ owó fún ẹ wọ́n dẹ̀ máa tọrọ owó fún ẹ láìpẹ́ láì jìnà ìwọ máa ń fẹ́ yín ẹ̀yà màyàmá ẹ ṣépè fáwọn èèyàn kò mú wọn èmi máa ṣépè fún ẹ ó máa lẹ̀ mọ́ ẹ ó máa fi ìlì ẹ ayàtọ̀ síra wa mi ò ń ṣe ẹni tó máa fi ta yín bí iṣẹ́ gbẹ́ ẹ ó ní jèrè láíláí ó ṣẹnu yamayama ó dá sọ̀rọ̀ àwọn Mohbad gbígbá òwò náà wà rí ní gbogbo wàá máa sọ̀rọ̀ àwọn followers ẹnu wọn á máa dùn wàá máa bú àwọn èèyàn wàá máa ṣépè wàá máa fi personal life àwọn èèyàn ṣépè fún wọn àwọn fans á máa ní go ahead carry on wọ́n ti ẹ̀ pa ni wọ́n fẹ́ lọ pa ẹni BUKKY Jesse ẹ̀ tààgẹ̀ kò ní dáa fún ja ẹ̀ ó lè sọ èmi di bẹ́ẹ̀ ṣe sọ àwọn tó kù mi dà tó máa ń bá ẹ jà o èpè ni màá gbé ẹṣẹ́ mi ní nǹkan kan fẹ́ bá ẹ ṣe èpè ló máa gbà ó ti dalẹ̀ ẹbí dẹ̀ máa pa ẹ́ ilẹ̀ kálẹ̀ máa pa ẹ́ ilẹ̀ làjẹ́ máa pa ẹ́ wá kúkú òjijì ọ̀ràn abá ẹ wá ṣiṣẹ́ náà yìí ẹ wọ́n ti ṣiṣẹ́ wá ṣiṣẹ́ kú ju amúkú ni èèkàn fẹ́ rẹ̀ ma o ti mórí gbá o nǹkan ti mú ẹ o máa lẹ́ ti gbé ẹ ṣàmùṣà ti pa ẹ́ ma wọ́n ti ṣì rìn wá mà pé mo yàtọ̀ sí àwọn ìwé sí èpè ń wá mà lára. Oh yeah, calm down, bye. Mami, ni mi ma jado ode osulesu ma wo to godo mi ton. Le mo ko ton e ma si gan mo gbe me bro, nule bi ko wulu ne. Ajapa lu mi ju edo. Ṣé pé lé mi lájàṣẹ fún ẹ tí ò bá jẹ́ kó lọ́mọ àlè ni mí. Ó wo ìlú òyìnbó tó wà yẹn ìlà yìí ló ti bẹ̀rẹ̀ sí ẹ látẹ̀ní lọ. Àìsàn ọjọ́ ẹ̀mí kò dọ̀lẹ́ nínú ẹ̀yọ bí ohun tó wù pé àwa lọ́mọ síkú sẹ́ẹ̀lì inú ẹ̀yọ digirin bí inú ọmọ ẹyẹ ni mo rí tó wọṣọ kan tápá ẹ̀ tí ń rí bí apá ẹyẹ tó ń jójó òyà tó de bẹ́ẹ̀tì tínú ẹ̀ dàbí ìgbà tán gbé gbá sínú wèrè olórí burúkú tí ò ní yẹ ayé ò ní yẹ ọ̀run ò ní yẹ gbogbo ọjọ́ ayé ẹ̀ ìbànújẹ́ ló máa fi ṣe BUKKY Jesse ó máa ṣiṣẹ́ wákàtí bù wọ́n máa lè á gbé ẹ
dédé yíya ní orígo kálẹ̀ dóganígun mẹ́rẹ̀ẹ̀rin kálẹ̀ àti làjà àgbé ẹ̀ parí ó ti sẹ̀ tẹ́lẹ̀ náà ètì ẹ̀jọ́ mojú ó máa dédé àyíwò ti sẹ̀ iná sẹ̀lẹ̀ láàrin wọ́n ìmọ̀ yẹ àwọn jíwò sẹ̀ wọ́n ìpọ́n rí ṣe má tiẹ̀ ti bàjẹ́ iná ẹ̀ dùn pé wòra náà wọ̀nyí adìẹ gbé àpò wa náà lé ní iná bọ́dí bàjẹ́ àmúgbé ẹ̀ wa náà lé ní lágbára lé dùn wa téèyàn bá ṣẹ̀mí gan mo máa keep quiet mi ní sàn kankan but at this point you have been doing it around people and they keep quiet ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ó ṣe fídíò alákọ̀ọ́kọ́ mo pé just leave her alone ó ṣe kejì just leave her alone ó ṣe kẹta just leave her na mọ́tò go kill your papa bàbá ẹ ti kú o ẹ̀gbọ́n mi ni bàbá ẹ o bọ̀ mọ́tò àpá wọn lọ́rùn tó wọn pray nìyẹn. ẹ bẹ tún wọn pa nìyẹn. wọ́n máa kú láìmọye ìgbà bàbá ẹ̀ gan kọ́ ni bàbá ẹ̀ kọ́ bó ṣe wà yìí bàbá ẹ̀ kọ́ lọ́mọ gbogbo àwọn àbúrò ẹ̀ tí mo pè bẹ́ẹ̀ wo Bukky bí Bukky ṣe ń ṣe Bukky ò mọ̀ pé mo ti ẹ̀ relate mọ́ òun thank you for the gift pé Bukky ò mọ̀ pé mo relate mọ́ òun rárá ni thank you ebudi God bless you mo ṣe pa àwọn yẹn náà ní olórí burúkú ni Ọlọ́run mo kọ́kọ́ fẹ́ gba nọ́mbà ẹ̀ mo fẹ́ pè bọ̀ tí n bá pè ní kọ́nà wèrè máa padà á ṣe fídíò ń bí ó máa claim championship so kó jẹ́ ká dẹ́tì ara wa ń bíbà all my see me for you go come out and say bastard you know nothing about me mi ò rìnrìn òṣì lẹ́sẹ̀ I respect myself so much mi ò ń ṣàbàṣà o ò lè rí nǹkan kan fi bú mi nílé ayé ẹ. ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu òṣèrébìnrin Rẹ̀mí Sùrùtù lórí awuyewuye tó ń ṣẹlẹ̀ láàrin òun àti Bukky Jesse gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé oníkálukú ló náǹfààní àti wọ ẹgbẹ́ òṣèlú èyíkéhùn tó bá wọn oníkálukú tí wọ́n bá ń ṣe ẹgbẹ́ òṣèlú APC èmi lè ṣe ẹgbẹ́ òṣèlú PDP kò síjà ń bẹ̀ ṣàdúrà kí n ṣàmì ó ní ọ̀rọ̀ chọ́ọ̀chì o ẹgbẹ́ òṣèlú èyí tó bá wọn oníkálukú òun ló lè darapọ̀ mọ́ o. fọ́nrán kan tí ó jáde nígbà kan níbi ayẹyẹ Èkó at 70 èyí tí àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe nílùú Èkó níbẹ̀ ni Rẹ̀mí Sùrùtù ti wà ń bẹ̀ tí ó ti sọ̀rọ̀ pé òun mọ̀ pé àwọn èèyàn máa bú òun o àwọn èèyàn máa sọ̀rọ̀ kò bá kò gbé sí òun ṣùgbọ́n òun ti kọtí ekún sí àwọn ènìyàn o nítorí pé ohun tó bá wù òun lòun máa fi ilé ayé òun ṣe. fídíò yìí ló wá lọ káàkiri táwọn èèyàn ń gbé òun ló fa ìjà láàrin Rẹ̀mí Sùrùtù àti Bukky Jesse o àwa ò wá dájọ́ o a ò dájọ́ torí káwa mú update wá fún yín kẹ́yìn aráalé kẹ́ ẹ dá ẹjọ́ wọn òun làwa wà fún. ìjà wọn yìí òun ló wá fa eléyìí tí wọ́n fi ń búra wọn tá ń pèèyàn kan ní àgàn kò bímọ kò ṣe bákan ó ṣe kókó ṣàsùn. tọ́ ẹ̀yin aráalé kí lẹ́yìn náà wá rí sí ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin méjèèjì yìí o ohun tẹ́ ẹ bá rò ẹ bá wa fi sí abala comment section o kẹ́ ẹ bá wa fi síbẹ̀ kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ẹ máa bá wa share kẹ́ máa bá wa like ẹ̀ ó dìgbà.